kí n kúkú ṣe báyìí kí n padà sọ́dọ̀ àlejò mi pé à ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́. À ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́. Kí ni tá à ń pè ní ọ̀dọ́ gangan? Kí ni tá à ń pè ní ọ̀dọ́? Ẹ ṣé púpọ̀. Yeah, ẹ ṣé gan ni olóòtú. Tí a bá ní à ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́ tàbí ohun tí à ń pè ní ọ̀dọ́, gbogbo wa náà la mọ̀ wípé ipa mẹ́ta ni ipa tí a ní ní ilé ayé: ìgbà èwe, ìgbà ọ̀dọ́ àti ìgbà arúgbó. Ọ̀dọ́ jẹ́ ògo orílẹ̀-èdè. Ọ̀dọ́ sì jẹ́ àkókò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń gbà ládùúrà láti dé àti láti kọjá lọ. Àárín ló wà. Ó dẹ̀ tún wá túmọ̀ sí wípé àwọn ọ̀dọ́ gangan àwọn ni wọ́n pè ní orílẹ̀-èdè tó ní ohun tí à ń pè ní àmúyẹ̀jù àti ògo ọjọ́ ọ̀la àti ògo ọjọ́ alẹ́. Àwọn náà ni a mọ̀ gẹ́gẹ́ bí ohun tí a lè máa fi yangàn jù ní orílẹ̀-èdè àti ní àgbáyé. Ọ̀dọ́ ni iyọ̀ ayé. Ọ̀dọ́ sì ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa bí wọ́n ṣe máa ń pa òwe kan pé ẹṣin ìwòyí òun náà ló mọ eworo ìwòyí náà lé, tó túmọ̀ sí wípé ìgbà ọ̀dọ́ ìgbà tó ní agbára nínú ayé ni, àti ipa tí àwọn ọ̀dọ́ tí wọ́n sì ní orílẹ̀-èdè ó jẹ́ ipa tí ó ní agbára ju bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ti ní èrò lọ. Òun láti rí gbà ládùúrà wípé ìgbà ọ̀dọ́ wa ká lò dáadáa kó lè dáa fún wa ní ìgbà ọjọ́ alẹ́. Ẹ ṣé sà. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ti ṣàlàyé ohun tí ìgbà ọ̀dọ́ ohun tó jẹ́. A mọ̀ wípé ẹ̀yin ni aṣojú Yoruba Youth in Diaspora. Bẹ́ẹ̀ la tún ní Yoruba Youth in Homeland lápapọ̀. Kí ni ìpinnu yín tí ẹ fi gbé ìgbìmọ̀ yìí kalẹ̀? Kí sì ni èròǹgbà yín tí ẹ fi gbé ìgbìmọ̀ Yoruba Youth tí ẹ fi gbé sílẹ̀? Ẹ ṣé gan ni olóòtú. Lẹ́ẹ̀kan sí ká tó ẹ ṣé gan ni olóòtú. Lẹ́ẹ̀kan sí ká tó kí n tó máa tẹ̀síwájú lọ, mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ akọ́dá àti aṣẹ̀dá. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba yágbóyájù, ọba ṣe ohun gbogbo nínú ohun gbogbo, adára nínú àrà, àmọ́ ohun gbogbo ní ìgbà gbogbo, ọba àìkú, ọba àìsá. Bẹ́ẹ̀ ni mo tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ohun bàbá wa Emeritus Professor Banji Akintoye fún ibi tí Ọlọ́run ti lò wọ́n bẹ̀rẹ̀, níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ nínú ìrìnàjò yìí àti níbi tí wọ́n dé àti níbi tí Ọlọ́run sì mú wọn lọ. Bákan náà mo sì tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun bàbá wa Chief Olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà. Mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dẹ̀ tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ bẹ̀rẹ̀ struggle yìí tá jọ bẹ̀rẹ̀ ní 2018. Mo tún fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́, mo dẹ̀ tún fi kí gbogbo wọn. Mo fi ọlá fún àwọn tí ọlá yẹ. Mo dẹ̀ tún fi àkókò yìí kí my brother, yeah, that's Comrade Omeyo, which is the youth leader in their home base, fún iṣẹ́ takuntakun náà tí àwọn náà ń ṣe, àti gbogbo ẹ̀yin mídíà lápapọ̀ láti orí ìyá wa Dr. Zabi, brother mi Omoboriowo, Yagboyaju, bàbá àròpọ̀ re, gbogbo lápapọ̀, gbogbo all the media lápapọ̀ pátá. Mo fi àkókò yìí mo fi kí wọn àti àwọn home based media náà, mo kí wọn lápapọ̀. Ẹ ṣé gan ni. Tá bá ń sọ̀rọ̀ nípa ìdí tí àwọn youth, àwọn ọ̀dọ́ tá ń pè ní ọ̀dọ́ tí wọ́n fi dìde, tí wọ́n fi wà nísinsìnyí. Gẹ́gẹ́ mo yẹ pòwe kan lẹ́kan pé ẹṣin ìwòyí òun náà ló mọ eworo ìwòyí náà lé. A rí mọ̀ pé nínú ìjàngbara tí a wà yìí, ẹ rí mọ̀ pé àwọn bàbá wa, àwọn ìyá wa, wọ́n kàn ń gbìyànjú títí wọn ni. Torí pé ó ní ibi tí ipá àti agbára wọn tó lè dé mọ́. For example now, tí a bá ní ká wá jáde nísìnyí, ká wá eré ìta tá dẹ̀ fẹ́ jáde sí, ó máa take wa bí ìrìn
be like be 1 hour, 2 hours, 3 hours, 4 hours. Àmì ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá wa àtàwọn ìyá wa mélòó nínú wọn ló lè rìn tàbí tó bá yẹ pé ó gba ti eré sísá mélòó nínú wọn ló lè sá ṣùgbọ́n ọ̀dọ́ máa ṣe kí ni ó máa sá kí wá ṣe yẹn nìkan ó túmọ̀ sí wípé ọ̀dọ́ àkókò yìí nínú ìrìnàjò tá a wà yìí àwọn ọ̀dọ́ gangan ni brain boss the struggle that is the Yoruba nation àwa gangan ni brain boss Yoruba nation kò sí nǹkan tí wọ́n lè ṣe tàbí tí èèyàn kan lè ṣe nínú ìrìnàjò yìí láìsí tí àwọn ọ̀dọ́ ń bẹ àwọn bàbá àtàwọn ìyá wa àwọn ló máa wà ní fún wa they are our backbone àwọn ẹ̀ ló kàn máa sọ wípé báyìí ni kẹ́ ṣe rìn báyìí ni kẹ́ ṣe gbégbèsè ṣùgbọ́n àwa gangan ni a ní iṣẹ́ gan lọ́wọ́ jù in terms of everything tá a máa sọ nípa ti civilization àti gbogbo àwọn nǹkan àmúyẹ tó wà lóde ìsìn àwa ọ̀dọ́ la ní lọ́wọ́ àwa ọ̀dọ́ náà la dẹ̀ lè kojú ẹ̀ àwa ọ̀dọ́ a ti sùn tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí àkókò ti tó láti jí ọ̀wọ̀ tí bàbá wa late Awólọ́wọ̀ tí wọ́n sọ Awólọ́wọ̀ sọ nínú ọ̀rọ̀ wọn náà wípé nígbà tó bá tó àkókò pé àwọn ọ̀dọ́ ló máa dìde tán máa jà fún ẹ̀tọ́ wọn so ó ti wá tó àkókò ń sìn fáwọn ọ̀dọ́ náà a ti jí àsùnmọ́ ohun tá a sùn tẹ́lẹ̀ yẹn ó ti tó a ti jí sìn a ti dìde láyé kíni láti jà fún ẹ̀tọ́ wa take for example ní orílẹ̀-èdè tí a ń pè ní location 419 àwọn ohun tí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ìjọba yìí tí wọ́n ti fi ojú àwọn ọ̀dọ́ rí wọ́n ti mú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń sọ wípé the youth are the future of tomorrow ṣùgbọ́n sìn that English is not useful anymore kò wúlò fún ẹnikẹ́ni kò sẹ́ni tó lè rí lò kò sẹ́nikẹ́ni tó lè mú lò mọ́ kò wúlò fún ohunkóhun mọ́ torí pé a rí mi pé àwọn the life of àwọn youth gan sef gan àwọn bàbá wọn yẹn àwọn ìyá wọn yẹn wọ́n ti lò mọ́ ayé titi wọn ọ̀dọ́ ò ní ayé kankan mọ́ wọn ò ní fúnṣọ̀ kankan mọ́ wọn ò ní ọjọ́ ọ̀la wọn ò ní ọjọ́ ìní gan sef tí wọ́n ti ní ọjọ́ ọ̀la a rí mi pé ìgbé ayé tí àwọn ọ̀dọ́ ń gbé ó jẹ́ ìgbé ayé tí ò ní direction ó jẹ́ ìgbé ayé tí ò ní ìtumọ̀ ó jẹ́ ìgbé ayé ìbànújẹ́ àti ìgbé ayé ìpanilẹ́kún imagine kí ọ̀dọ́ tó lè gain admission to school wọ́n máa ṣe a lot of long processing before they get the admission to university or to any tertiary institutions nígbà tó máa sọ wà ní ilé ẹ̀kọ́ tán àwọn òbí nílé they put all their efforts together ẹlòmíì máa lọ ta aṣọ ẹlòmíì máa lọ ta igi ẹlòmíì máa lọ máa yá owó gbómúlé láńtà owó gbẹ́sẹ̀ léṣo owó gbé orí sí oyè àrò láti fi gẹ́ẹ̀tì owó láti lè fi tọ́ wọn jáde ní school tó má dẹ̀ wà náà ní àkókò tó má wà àwọn tó wá jẹ́ ọkùnrin wọn àwọn countries abẹ́ tó máa disturb wọn for them to join the court níbẹ̀ yẹn àwọn obìnrin náà àwọn lecturers náà a máa yọ wọn lẹ́nu for them to sleep with them out of all this a narrow escape àwọn people wọn wá jáde inú ẹ̀ wọ́n á jáde kúrò ní narrow escape yìí and to the worst part of it ni pé àwọn ìjọba location 419 wọ́n tún wá compulsory fún gbogbo pé wọ́n gbọ́dọ̀ sin orílẹ̀-èdè wọn orílẹ̀-èdè tí ò sí ara wọn orílẹ̀-èdè tí ò sin ọ̀dọ́ tí ò rántí ọ̀dọ́ pé ọ̀dọ́ exist orílẹ̀-èdè tí ò ní ìgbé ayé ọjọ́ ọ̀la fún àwọn ọ̀dọ́ wọ́n tún ní kí àwọn ọ̀dọ́ kan tó wá lọ sìn wọ́n ní àkókò sísìn ẹlòmíì tún bá ibẹ̀ lọ by the road accident by the attack by anything tó lè ṣẹlẹ̀ sí wọn ní àkókò yìí ẹni tó bá tó wá ṣe tán tó bá tó wá jọjà tó bá mú bọ́ tó bá bọ́ nínú ìsìlú tán ẹ tó wá wò ó á wá lọ bẹ̀rẹ̀ ní scale 1 kò sí iṣẹ́ kò sí ọjọ́ ọ̀la kò sí plan kankan fún anybody wọn bí tó máa ti jáde tán náà wọ́n tún wá padà síbi tán ti kúrò náà ni now nígbà míì a máa ń sọ̀rọ̀ wípé you can start a small scale business ṣèbẹ́ ẹni tó bá ní financial support no dey start a small scale business in a situation whereby there's no any planning for you where there's no any arrangement fún àwọn ọ̀dọ́ láti ṣe iṣẹ́ tàbí láti ṣe ohunkóhun ẹjọ́ irú brain wọn fẹ́ lò kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi brain yẹn ṣe they might have the brain they might have the knowledge they might have the skill láti apply but nígbà tí ó bá sí any materials tí wọ́n máa lò fún skill tí wọ́n ní wọ̀nyí
make use of it. It's not possible for them. And actually, may pay àwọn tó ń pera wọn ní olóṣèlú yìí, àwọn ọ̀dọ́ náà ni wọ́n tún máa hire when they are looking for a position to occupy. Àwọn ọ̀dọ́ náà máa pè láti wá kíni, láti wá dúró pẹ̀lú wọn, láti wá bá wọn ṣe election, láti wá bá wọn gbé àpótí, láti bá wọn campaign, láti bá wọn lẹ poster. And meanwhile, these people we are talking about, àwọn ọmọ tí wọ́n wà ní ìlú òyìnbó tó ń gbádùn. So wọ́n render life àwọn ọ̀dọ́ useless so that wọ́n lè máa rí wọn lò fún nǹkan tó bá fẹ́. Tó á lè bàbá àgbà, ọwọ́ méjì fẹ́yàn kan. They want us to be like that. Now, in terms of education àwọn ọ̀dọ́ is wasted. In terms of learning job, àwọn míì wọ́n á tún lọ kọ́ iṣẹ́, àwọn apprentice wọ́n á tún lọ kọ́ iṣẹ́. Imagine ẹni tó lọ kọ́ weather tó dẹ̀ ṣe tán kò sí ná, kò níwó generator, ẹjọ́ ẹníṣẹ́ wo ló fẹ́ ṣe. Now, àwọn tí wọ́n tún wà ní agricultural center kò sí ètò ìyàwó fún wọn. Ẹlòmíì tó máa tún wá lọ yáwó tàbí tó lọ gbọ́múlé láńtà kan tún gbà tán, tàbí owó gbèsè léṣo, tàbí owó gbé orílẹ̀ àrò tán tún gbowó yẹn tán lọ dá oko àbí tán ní poultry or farming or anything that they go for. Discover wípé lọ́sọ̀kọ̀ òru kan àwọn kan á dẹ̀ tún débẹ̀, wọ́n á dẹ̀ tún destroy ẹ̀. Dẹ̀ ń sọ pé àwọn ọ̀dọ́, ibo làwọn ọ̀dọ́ yẹn wà ń sìn. Where are the future for the youth? Now, I discover wípé àwọn ìjọba níbi tí ó rọrùn fún wọn dé ní ìjọba orílẹ̀-èdè location 419. Níbi tó rọrùn fún wọn dé, ìyẹn mò ń sọ̀rọ̀. When I'm talking about the location 419, I'm talking as a Nigerian government. Now, níbi tó rọrùn fún wọn dé, wọ́n scam gbogbo àwọn èèyàn, both old and the youth. Kò sí ọjọ́ ọ̀la fún àwọn ọ̀dọ́, kò sí ọjọ́ ìní fún wọn, bẹ́ẹ̀ ni kò sí ọjọ́ ọ̀la fún àwọn ọ̀dọ́. A dẹ̀ ń sọ wípé ọ̀dọ́ ni ògo ọjọ́ ọ̀la, àwọn ni iyọ̀ orílẹ̀-èdè. In the other country, in other nation, tó fi jẹ́ wípé títí di àkókò yìí, àwọn ọ̀dọ́ ló ń rule countries all over the world. Kí ni age Martin Luther King Jr. ní orílẹ̀-èdè America tó fi fight fún àwọn blacks? How old ló wà ń gbà yẹn? The current president in France, kí ni age ẹ̀? The current president in Canada, kí ni age ẹ̀? The current president in South Korea, kí ni age ẹ̀? Likewise, Japan president, how old is he now? Even though in the North Korea, now the president in North Korea, kí ni age wọn? Most of the presidents in the world, kí ni age wọn? And even though all the governors, kí ni age gbogbo wọn? Àwọn ministers, ẹ wo àwọn Qatar, kí ni age president ministers wọn bẹ́ẹ̀? A lot of all these people, kí ni age gbogbo wọn? Àwọn ọ̀dọ́ ló wọ́n kópa ìjọba ní orílẹ̀-èdè àgbáyé tí wọ́n lè kiri tó ń dẹ̀ mú ìlú dùn, tó ń dẹ̀ mú gbogbo nǹkan. Àwọn latest technology, àwọn the empowerment, the opportunity, the benefit and every other things. Àwọn ọ̀dọ́ ló mọ̀, àwọn ọ̀dọ́ ló ń ṣe. Ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà tí à ń pè ní location 419, torí gbogbo everything in that country is a scam. They are all scammers. Nigeria is the only country that I've seen that everybody in that country become a suspect. Everybody in that Nigerian is a suspect. Tẹ́bá wọ mọ́tò, driver tó gbé yín gan, ó suspect yín. Ẹ̀yin gan tó gbé gan, ẹ̀ suspect driver. Tẹ́bá lọ sí ilé ìjẹun, tẹ́bẹ́ lọ jẹun. Ẹni tó ń ta oúnjẹ fún yín, ẹ̀ ti suspected because ẹ̀ mọ̀ nǹkan tó máa tà sínú oúnjẹ fún yín. Ẹ̀yin gan tó wá ro oúnjẹ gan lọ́wọ́ ìgògó ti ń bẹ̀rù gan ti suspect yín because kò mọ èèmọ̀ àti ambition yín bẹ̀ yẹn. So it's a nation where everybody become a suspect. Now, ẹ wo nǹkan tí tó dùn mí jù. Níbi tí ẹ ti máa mọ̀ wípé that country is a wasted country, is a wasted nation. Láìpẹ́ láì jìnnà yìí, mo rò pé àwa kan á gbọ́ nínú ìwé ìròyìn tó jáde pé federal government train àwọn 177 youths. Wọ́n ṣe repair smartphone. The federal government trains youths, 177 youths, to know how to repair smartphone. Ẹ bẹ̀rẹ̀ pé lè not fi train wọn. Wọ́n train 33 million. Bẹ́ẹ̀ ni,
Ẹ̀yin kọ̀ọ̀kan. And at rate of the 5.9 billion. Ẹjọ́ ṣé gbogbo Nàìjíríà náà train ìtàn ni? Báwo lẹ ṣe máa train èèyàn kan? Wọ́n train bó ṣe máa repair ni wọ́n train bó ṣe máa manufacture, not about to manufacture the phone o. How to repair the phone? 33 million ẹnì kọ̀ọ̀kan. Ẹ̀dẹ̀ ṣírò pẹ̀lú 33 million train èèyàn kọ̀ọ̀kan láti repair phone níbi tí orí wọn dàrú dé. Ọ̀run ni wọ́n ti lọ kọ́ ni. So tẹ bá wò ó pé they have been doing this. That's ó jáde ní Punch last year, ní Punch ní I think August 19. Now, if Nigerian government can make a report where they train 177 youths at rate of 5.9 billion, and on the population of Nigeria, that 5.9 billion, if they come out with population of Nigeria, everybody will still get nothing less than 2 million. But at 5.9 billion, láti fi train, if 5.9 billion can be called industry. The largest and the best hospital in America, 5.5 billion. Other tertiary institutions in other countries, even though in China, 5.9 billion, they have trained and 177 that's the repair smartphone. Now, and at the same time, they spend 5.9 billion. Yes, to train youth. The Conio. Yes, only in Kano. Yes, it was our brother one. Minister of Aviation. So no, to Laurenti. Oh my God, Nigeria they are already. What is come with you? What is tied doing here for one? What is tied doing better when you got money and your door? It is time for you to wake up, to get up from your slumber. Now, Nigeria want to rent the aircraft. That's what I want Ethiopia. Want to pay Nigeria for just one day. Flag in Nigeria, a whole country, about 136 billion. All of the rental, all of the Shanta aircraft, out of the Ethiopia. President to the commission, and to want to just scam country, a home minister. They went and chartered aircraft from Ethiopia at rate of 136 billion. Now, fire truck, it total rent now about 1.2 billion. The same minister of aviation. And these are the people that they say the youth are the future of tomorrow. No, we are not the future of tomorrow anymore. There's no future for the youth in that country. So now, it will be minister for able to just scam. Or to scam country for right. And our Yahoo, don't say 20,000, 30,000. And EFCC will go after them and be arresting them. And these people, they are seeing that country living. They push all our youth into the crime. They force them to become a criminals. The federal government of Nigeria push our youth to become a criminals. And meanwhile, I want to get criminals. If you want to let, they are not after them. I'm not supporting those people that are doing the Yahoo. I'm not in support of them. But I want to tell when they do the Yahoo, they scam the whole nation. But I want to scam individual, they have $20,000, $10,000. EFCC is after them. The report of the former EFCC up to now, I think, all of them, they are horse scammers. Now, let's come to the issue of the pensions. Our pensioner. Now, the work you are doing, your pension, how much your gratitude, and after you leave the job, okay, pension in the lay. I want you to bàbá yìí, wọ́n tún máa fi igi wọ́n tún máa manage, wọ́n tún máa fi igi tì lọ́ba yìí lọ sí ọ̀dọ̀ wọn láti máa bẹ̀ wọ́n fún nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tuntun gangan. And federal government sitting on that and hitting it. And the country máa kó gbowó yẹn and nothing will happen. So pension is also a scam in that country as well. So every damn thing ní ìlú yẹn kò sí kankan tó ń ṣiṣẹ́. Kò sí kankan nínú ẹ̀ tá lè sọ. Ẹ wo December tó kọjá yìí. Tí wọ́n ní president kó ráìsì fún àwọn senators at the House of Reps. The rice they gave to the senators worth about 200 million. They rep about 100 million. How many people do gba rice?
Most especially, àwọn so-called the governors in the southwest. So-called the governors in southwest. Àwọn ló túbọ̀ ní lára jù. All the governors in southwest, they are all the same thing. Wọn ò fẹ́ ìgbé ayé ìrọ̀rùn fún ẹnikẹ́ni. Àwọn kan túbọ̀ fi ayé, wọ́n túbọ̀ fi ní wá lára, wọ́n túbọ̀ fi ní orílẹ̀-èdè yẹn, wọ́n túbọ̀ fi ní àwọn ìran Yorùbá, wọ́n túbọ̀ fi ní wọn lára. Ní àwọn north tá à ń sọ yìí, it's not like that. Ẹ wà palliative yẹn, wọ́n pín oúnjẹ lọ́dọ̀ wọn, kún pín owó fún wọn, ṣèlè àrígbùgbẹ̀ lórí TV. Mélòó nínú àwọn gómìnà nílẹ̀ southwest ló pín oúnjẹ fáwọn èèyàn? Náà gbogbo rice tí àwọn people yìí gbà ń sìn, where is the money? Where is the rice and where is the money? And so-called our leaders in southwest, they were there sitting down, keep quiet, doing nothing, because they are the one behind all these tragedies. So enough is enough. Even though our ọba wa, so-called our kings, àwọn lọ sọ sálá ni wọn lè sọ̀rọ̀ mọ́, torí wọ́n ti jẹ́ dòdò, ẹnu ò lè sọ òdodo. All the obas in the southwest, àwọn kọ̀ọ̀kan tó ń sọ̀rọ̀ nínú wọn, ẹgbẹ́ pé àwọn èèyàn sọ lábẹ́lẹ̀ ni. But àwọn first class ọba mélòó ló sọ̀rọ̀ ló lè jáde tó lè sọ̀rọ̀. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé wọn mọ̀? Wọ́n ò lè sọ̀rọ̀. Torí pé a lot of them wọn, Ifá kọ́ ló yàn wọ́n, dọ́là ló gbé ọ̀pọ̀lọpọ̀ wọn síbẹ̀. They were there. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn yẹn, àwọn máa ń sọ pé ẹ má sọ̀rọ̀ sáwọn ọba, wàláì. Wọ́n á lé ọba mi palace ẹsẹ̀ oníbalẹ̀. Àgbàgbé adé ẹ̀, ọba mi máa gbàgbé adé ẹ̀ palace nígbà tó bá dé fún wọn tán. Wọ́n á sì ń bọ̀ ní àti ìdè tán. Tó bá dé tán fún gbogbo wọn, wọ́n máa sá kàbàkàbà àwọn ọba wọn yẹn. And also, I will also touch about the Christian leaders. I'm saying these are the points. See, àwọn ọ̀dọ́ tagbèrè láti fi dìde. Enough is all this. Even though the so-called Christian leaders, they are the more problem of that land. I'm a prophet, 29 years in service now. Yes, I was ordained as a prophet and evangelist, October 1st, 1996. Yes. So I know what I'm talking when I'm talking about the Christians or religion. Generally. Yes, last time, our Muslims, they need to hear this. Our Muslims, so-called our Afa, our Imam, so-called all of them. Ṣé bọ́n ṣe ń ṣe religion ní Saudi Arabia kan ti mú religion wá pa wọn, ṣé bọ́n yẹn lọ ṣe ń practice ní Nigeria? Why? Bíbélì sọ wípé ọ̀pọ̀ kú nítorí pé wọn kò ní ìmọ̀. Ohun tó bá pẹ́ ẹnikẹ́ni fún ọgbọ́n ní kó béèrè. Gbogbo mọ́ṣáláṣí tó wà ní all the mosques tó wà ní Qatar. I come to Qatar of recent. I went to Qatar, I went to Dubai and Kuwait. Of recent, tí o ti pé 2 months. Gbogbo mosque tó wà ní gbogbo Qatar kò tó mosque tó wà ní Bódìjà ní Ìbàdàn nìkan lásán. And for the time tí mo lò ní Qatar, I lived there for good 5 years before. For the time tí mo lò ní Qatar, mi ò rí bí kankan tó ti wé kíní ẹrù tó máa gbé sórí tó dàbí àwọn kíní tó máa gbé sórí tó máa satellite dish tí wọ́n àwọn àfáà ní nílẹ̀ Yorùbá tó máa gbé sórí. I've not seen where they do that over there. Níbi tó ti mú ẹ̀sìn gangan wá, tó ti mú ẹ̀sìn ara Muslim wá. Àfáà wa ní kẹ́ jẹun, àfáà wa ní kẹ́ dìde kẹ́ jókòó, àwọn ajánásù, kò sí gbogbo kan wọ̀nyí níbẹ̀. Ẹ dẹ̀ sọ gbogbo kíní wọ̀nyí, ẹ sọ di nǹkan míì nílẹ̀ káàrọ̀ òjíire. So, bákan náà ni àwọn Kìrìsìtẹ́nì, gbogbo all this, àwọn pastor ti brainwash a lot of people yìí nílẹ̀ káàrọ̀ òjíire. Enough is of this. They have been brainwashed. They have been brainwashed. Now, this is January now. One man need 4 seed. You are bringing the 4 seed to the church. The 4 seed, how was it explained in the Bible? How is 4 seed explained in the Bible? Ìwọ tó bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àkọ́kọ́ tó bá máa kọ́ bẹ̀rẹ̀. You take your 4 seed, you take it to your parents. If you see our parents, you take it to your parents. Your parents will take out of the money, we bless it for you. That is the 4 seed. Kì í ṣe iṣẹ́ tó ti ṣe láti bí past 3 years. O tún ṣe lọ́dún, o tún kó 4 seed yẹn, o kò lọ sí ṣọ́ọ̀ṣì. Who does that? That is the mentality of our Christians tó wà ní Nigeria. Wọ́n ti brainwash ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. This is the country where I've seen a pastor will be telling you, pé this is a sticker. Sticker lélẹ́yìí o. Ẹ máa ra sticker yìí 20,000 naira, 100,000 naira. Ẹ lẹ̀ mọ́ mọ́tò yín, àbò ní fún yín. Kò sí ikú tó máa pa yín, kò sí wàhálà tó máa dé bá yín. And but the pastor that selling it for you, wọ́n kó wọn fún àti ọlọ́pàá, wọ́n fi ṣe bodyguard wọn káàkiri. Look at Apostle Sulaiman last time. Nígbà tó wọ́n attack ẹ̀. Àwọn gbogbo àwọn bodyguard pátá ni wọ́n waste life gbogbo àwọn people yẹn náà. Òun wà nínú bulletproof car tí ìbọn ràn.
and then Tessica found members. You can see how much they have brainwashed our people. Now, that is why we said a lot of things that we lack in that country, only a dewa ati religion. We got to this stage in that country today because of our religion and our language. They brainwash us by the language, they brainwash us by the religion. I want Christianity. Fine, but you need to go to hospital. And those of you it was a lie, they are going to the hospital to receive treatment. Let them sick over there, they are coming to abroad to receive treatment. Kumuyi, Baba Kumuyi last time. Yes. There was a time, television, television. You must not use a television, you must not take a treatment. But during that time, television, that TV that they go against that time was the TV that not be transmitting, church was not a program. So it's not my quotation. You people wake up. You need to wake up. You need to get up from the slumber. But it was these the same people, they are traveling to abroad to receive treatment. And a lot of people died that time. So-called ministry, religion in that country, now it is time for youth. Láti dìde, láti jẹ́ ká mọ nǹkan tí à ń ṣe, láti jẹ́ ká mọ ibi tí à ń lọ, láti jẹ́ ká mọ ètò tó kàn fún wa láti ṣe. We are not tolerate all this anymore. Enough of all this rubbish and nonsense in that land. And we are not giving any chance or any care to anybody on that land today who says, no, it is time for us. We are ready to take our land back again. We are ready to inherit our portion back. We are ready for every one of them. It is time for youth to get up. The life of the youth they have wasted is enough for that. We are ready to come back for them, to get our rights back on that land. Well, let's take a quick or go loni or go join or no to me. Anybody waste life our dog is enough. Ẹkùn láti ẹrí mo ṣọ́ra fínlẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ra ń sọ ó sì ní ìtumọ̀ ó ní ibi tí Olódùmarè fẹ́ kí ẹ sọ̀rọ̀ ìdè ìyẹn ni wípé bóyá nǹkan tẹ́yìn náà bá tún sọ lónìí ó tún lè ní ipa tó tún lè kó láti yí ọkàn àwọn ènìyàn padà wípé ẹ̀sìn ò kìí ṣe ohun tá a gbọ́dọ̀ gbé lórí ṣùgbọ́n nílẹ̀ Yorùbá lónìí ohun tí ó pọ̀ jù. Ètò yìí ètò ọ̀dọ́ ni a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ lónìí àwọn èèyàn lónìí àwọn olóṣèlú lónìí ni wọ́n ń lo ọ̀dọ́ òun náà ní irinṣẹ́ tí wọ́n ń lò láti débi tí wọ́n lọ ọ̀dọ́ òun ní irinṣẹ́ tí wọ́n ń lò láti rí wípé wọ́n gé ní access sí ibi tí wọ́n fẹ́ gé ní ẹ̀dùn alábọ̀ọ́rùn yóò dẹ̀ ṣàánú wa. Ẹ jẹ́ kí n padà sí orí ìbéèrè mi torí pé agbo ọ̀dọ́ òun náà níbi tá a wà lónìí. Mo rí pé ó dàbẹ̀ ni wípé kíkóra wa jọ tá a kóra jọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tá a mọ̀ sí Yoruba Nation Youth eléyìí tí a kóra wa jọ. Èròǹgbà wa tá a fi kó jọ ẹ ti sọ kí tún ni tí ẹ tún ní níwájú ọ̀nà wo lérò pé ẹ lè gbà láti tún kó àwọn ọ̀dọ́ tí ò tí darapọ̀ láti tún kó wọn mọ́ra kí làwọn ètò tó wà níwájú yín lónìí lọ́la tí àwọn ọ̀dọ́ yìí tí wọ́n fi lè mọ̀ wípé lóòótọ́ àwọn kan ń bẹ tí wọ́n ti kóra wọn jọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ilẹ̀ Yorùbá láti wà ní ìṣọ̀kan láti dúró ní ìṣọ̀kan láti fi ìmọ̀ ṣọ̀kan láti gba tó jẹ́ our own rightful right kúrò lọ́wọ́ àwọn amúnisìn. Ẹ ṣé gan ni olóòtú. A ní àwọn ètò nísìnyí gẹ́gẹ́ bí mo sọ fún yín tẹ́lẹ̀ but kì í ṣe gbogbo aṣọ kọ́ ni a máa sá ní oòrùn ní ti àkókò yìí torí pé a ti sá ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ wa lóòrùn sẹ́yìn ṣùgbọ́n tí àwọn ọbàyéjẹ́ àti àwọn aba ohun tó dáa tán aba nǹkan tó dáa jẹ́ tán gba ti ẹ̀bùrú ẹ̀yìn ní àkókò yẹn. Àwọn ọ̀dọ́ now this time around I need a lot of plan fún àwọn ọ̀dọ́. Lákọ̀ọ́kọ́ education. We are working on the education for all the youth.
àwọn tó kù díẹ̀ káàtó, àwọn tó fẹ́ lọ lé ẹ̀kọ́, tó fẹ́ lọ lé ìwé, tí wọn ò ní ipá àtagbára láti lọ. Báwo ni àwa ọ̀dọ́ ṣe lè gbé irú àmúyẹ̀wò la lè gbé dìde fún wọn? What are the programs ta lè invest on them? Bí gbogbo wọn ò bá tẹ̀ ní oore ọ̀fẹ́ láti lọ sí school ní àwọn advanced country, kì í gbogbo nǹkan ló máa lọ sí university. Àwọn technical school wà, àwọn apprentice school wà, so different schools ló wà. So a ní ìpinnu ní àkókò wa wípé àwọn ọ̀dọ́ wa kí ni àwọn nǹkan tá a lè ṣe fún wọn? Àwọn tí ò bá lè ní oore ọ̀fẹ́ láti lọ sí ilé ìwé, kí ni nǹkan tá a lè ṣe fún wọn? We are working on that. Àwọn tó ti jáde ilé ìwé tí wọn ò ní iṣẹ́, a ní plan fún wọn wípé báwo ni wọ́n ṣe lè get iṣẹ́ ní orílẹ̀-èdè títí wa. We are talking about our own nation, which is a Yoruba nation. Ẹ̀mí pé tá a bá gba Yoruba nation lénìí, these are the more reason why tí a fi ní ìdí orílẹ̀-èdè títí wa. Torí pé ní ìjọba Nàìjíríà, kò sí ọ̀dọ́ kankan tó lè ríṣẹ́ ṣe níbẹ̀. Ẹ jẹ́ ká gbàgbé ẹ̀. Kò sí ilé ìwé kankan tó lè jẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó lè fún àwọn ọ̀dọ́ ní country yẹn. Ní country tí wọ́n ti fi 160 million tó fi ra mọ́tò fún senator kan ṣoṣo, tí wọ́n appoint about almost something billion tó fi sọ pé wọ́n fi ń fìdí àwọn ọmọ ilé ìwé. Owó tẹ́ fi ń fìdí oúnjẹ fún àwọn ọmọ ilé ìwé, ẹ ṣe lówó ẹ̀ kẹ́ fi kọ́ ilé ìwé, standard schools. Now, on our own, tá bá gba orílẹ̀-èdè Yorùbá wa, tá bá gba orílẹ̀-èdè títí wa, a ní ètò fún àwọn ọ̀dọ́ wa. Ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ máa wà. Àwọn tó bá sì jáde ilé ẹ̀kọ́ tán, yes, iṣẹ́ máa wà fún olúkúlùkù láti lè ṣe iṣẹ́. Àwọn tó bá sì fẹ́ fẹ́ kọ́ṣẹ́ ọwọ́, àyè iṣẹ́ ọwọ́ ọ̀fẹ́ ó máa wà fún olúkúlùkù. But before that time, right now on our table now, à ń ṣe ètò lọ́wọ́ bá ṣe lè train àwọn ọ̀dọ́, àwọn tó bá fẹ́ kọ́ drone, wọ́n ṣe lè fly drone. Àwọn ITT, àwọn tó bá fẹ́ kọ́ àwọn cyber technology, àwọn tó bá fẹ́ kọ́, a ní lọ́wọ́ àti ń ṣe gbogbo àwọn ètò wọ̀nyí. Oríṣiríṣi àwọn ètò ni a ti nílẹ̀ láti kọ́ àwọn ọ̀dọ́ wa in terms of education and area. Ní ti àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ ọ̀gbìn, that is agriculture, àwọn tó bá fẹ́ ṣe, a ní ètò fún wọn láti ràn wọ́n lọ́wọ́, láti jẹ́ kí wọ́n ní ibi tí wọ́n lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ oko, tí wọ́n dẹ̀ lè àti bí wọ́n ṣe máa finance ẹ̀. A ní gbogbo ètò wọ̀nyí, a ní ilẹ̀. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ hairdressing, fashion designer, any other things tí àwọn ọ̀dọ́ bá fẹ́ ṣe, we have plan on the table for them right now. Láti build wọn up, àti láti get them to the stage where they can stand on their feet, láti lè take care ìdílé wọn. Now, àwọn ọ̀dọ́ bákan náà, à ń ṣiṣẹ́ lọ́wọ́ láti lè jẹ́ kí gbogbo ọ̀dọ́ pápátá láti lè mọ ohun tó jẹ́ ẹ̀tọ́ tuntun wọn, for them to know their self-rights. Because èèyàn kàwé ńgbà míì, kò mí pé èèyàn máa ní ọpọlọ. Èèyàn lè kàwé ńgbà míì kó má ní ọpọlọ. We want to bring them back to their normal senses. Because I remember pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ gan, they didn't get it right. Ẹ máa rí ẹlòmíì, PhD holder tó ń ṣọ̀kadà, tó jẹ́ ọlọ́kadà. Bẹ́ẹ̀ni, owó kan tiẹ̀ pọ̀, ó pọ̀ dáadáa. And the funny part of it ni wípé ọ̀kadà yẹn kì í tún ṣe àwọn ló tún wá ní o. Wọ́n tún gba ọ̀kadà yẹn gùn ní o, kì í tún ṣe àwọn ló tún lówó rà o. That is the country, and that is the plan we are making for our people now, for our youth to know their rights. We are planning for the youth to stand on their feet on our land, which is a Yoruba nation. Right now, then àwọn ọ̀dọ́ wa tó jẹ́ olórin, a fẹ́ embrace wọn. We want to embrace all the musicians on our land. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ní ẹ̀bùn orin tí wọ́n lè kọrin, tẹ́ bá gbọ́, ara yín máa dìde, orí yín máa wú. They are talented. But ṣé pé ẹ̀bùn tán ní ó kàn waste ni? We want to detect all the talented people in their midst, and we want to sponsor and help them to bring them to the normal life. Because
All the youth in Nigeria today, they are living in darkness. So we are working on how to bring them to the light life, to give them to breathe again, because there are no more breathing. We want to bring them, we want to let them know how to breathe again. Want to suffocate in one, they are no more existing on their own. They cannot make their decision. They don't have their own, they don't have their self-rights, they don't have anything. They lost all their pride, all their privilege, and everything is unto law already. So we want to bring them back. And I want to ní yálà orin ni tàbí àwọn olóṣèré tàbí any other things tó ní ẹ̀bùn. Okay, ẹ wo àwọn kankan, ẹ wo àwọn ọmọ kankan tó yẹ pé wọ́n lè ṣe plane. They put iron together. Tó ń dẹ̀ ṣe plane jáde, tó ń ṣe aircraft. Irú àwọn ọmọ báyìí, a fẹ́ discover wọn. We youth want to work on them to see how we can embrace them. Àwọn míì wà tó ń ṣe solar, tí wọ́n detect electricity from the stone tó ń lo òkúta tó fi detect iná. Where are they? We want to look for them. We want to get them. Àwọn anybody, irú ẹ̀bùn, ẹ wo àwọn ọmọ tó ṣe mọ́tò, tó ṣe káàlù jọ́sí mọ́tò ẹ̀dẹ̀ rìn, ẹ wo àwọn tó ṣe kẹ̀kẹ́, tó ṣe machine, tó dẹ̀ rìn, ẹ wo àwọn tó ṣe generators. We have the youth that are doing all these things in the Yoruba land. Most of them are from Yoruba land. Ọlọ́run fún Yoruba people, Ọlọ́run fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye when endowed in terms of the knowledge, wisdom, and understanding. Like, take for example, in other nations today, in all over the country today, get there, you will see that Yoruba people, they are most productive people over there. The best medical doctor in this United States of America is Omo Yoruba. Ó ṣe brain surgery from 2 months, oyún 2 months, ó gbé jáde, ó ṣe brain surgery fún, ó tún dá padà. Òyìnbó gan ò lè ṣe. And this man is from Yoruba land. So we have a lot of talented people. So láàárín àwọn ọ̀dọ́ wa, a fẹ́ look for them. We want to bring them back to life because they're already dead. But we want to see how we can use our power, how we can use our initiative, how we can use our strength to bring them back to life. So we are really working on the youth right now. It's more reason why the Yoruba Nation youth is calling for everybody to come out. All the youths to come out. By next month now, I'm going to launch a website. We want all of them to go to the website to register. Once you register, you're already automatic and the Yoruba. Ibi tẹ́ dódó yìí, mo fi kó yẹ kí ẹ bá mi ṣàlàyé ẹ̀ dáadáa. Ẹni tó bá di oṣù tó ń bọ̀, ọjọ́ wo àti ìgbà wo gangan ní oṣù tó ń bọ̀ ni? Ẹ ṣé gan olótùú. Right now, pẹ̀lú ògo Ọlọ́run, kí Ọlọ́run ṣọ́ wa ju ìgbà yẹn lọ, because I so much believe something in this life wípé Ọlọ́run ló ní gbogbo nǹkan. Man propose, God dispose. Gbogbo ìgbà àti àkókò ọwọ́ Ọlọ́run ló wà. À ń pe gbogbo èèyàn ọ̀dọ́ lẹ́ẹ̀kan ṣiṣẹ́. Àti ilé àti ní diaspora. I'm the youth leader in all the diaspora. While we have my big brother, Omeyo, in the home base, as a youth leader home base. Why I covered all the, we plan this together and we want to make everything in a very strong feed. February 10, ni I'm at launch website. In this website, a lot of opportunity ló wà ńbẹ̀. Àwọn tó bá fẹ́ lọ sí ìpele tí àwọn ìkọ́ṣẹ́, they are there to register. Àwọn tó bá fẹ́ lọ fún ìpele tí ilé ẹ̀kọ́, the education factors, they are there to register. Àwọn tó bá ní ẹ̀bùn, tẹ́ fẹ́ mú ẹ̀bùn yín, tẹ́ fẹ́ mú lò, they have the segment there to register. And nínú àkókò yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, ẹni tó bá ti register, ó ti di automatic ọmọ Yorùbá nation nìyẹn. Ó ti jẹ́ ọmọ káàárọ̀ oòjíire. And we also work on how to generate national ID card for all the nationals of Yoruba nation. Tí ò dẹ̀ sí rí nínú ìtàn orílẹ̀-èdè 419 Nigeria. We want to generate national ID card for all our youths, and even though our àgbàlagbà náà, everybody must go there to register to get a national ID.
And also, database. We are going to have a database of our nation. Everybody, both young and old, register. That's the generated. So we have this plan, we have this program coming up by next month, which is a February 10th on Saturday, Lubosi, and we are going to have it on the Zoom. We are going to launch our website for the whole Yoruba nation. Atomode, Atiagba, Atokure, Atobirin, Atonyunu, Atashedi, everybody must be on the standby on that day to register and to fill your form to get your national ID card as a Yoruba nation citizen, and also to build and to have the database of everybody. Everybody go the whole country today. Lenny, Dubai last time. God bless America and God bless Dubai also. United Arab Emirates. God bless them. Last time. Ní airport one automatic by command scan by guess what? They give you the package. You know, package SIM card it one pay. Immediately to have phone by go welcome. I don't know how these people program it. These are the things that we want to enact in our country as well. Latini. So and now technology tó strong gidi àti àwọn tó ní ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run fún ní ọgbọ́n ìmọ̀ àti òye ní ọ̀dọ̀ wa tí wọ́n lè ṣe gbogbo kinní wọ̀nyí. So we encourage the youth to be more vibrant on our land for our people. They have the skills. We want them to come and use the skill, and we want to make sure we pay gbogbo àwọn ẹ̀bùn tí wọ́n ti ní ìwé tí wọ́n ti kà. It is time for us. We want to make use of all this knowledge they have acquired for all these years. So by next month, February 10, we are coming on the page in the large form for Yoruba Nation as a youth in diaspora and in the home base. Thank you, sir. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní tó bá di ọjọ́ 10 oṣù kejì, òun náà ni ayẹyẹ ìkójáde tí a mọ̀ sí Yoruba Youth website, ìyẹn Yoruba Nation Youth website yóò jáde. Níbi tí oníkálukú yín ti ní àǹfààní láti forúkọlẹ̀ torí pé database yín ṣe pàtàkì. Ẹ forúkọlẹ̀ ọmọ ìlú bolẹ̀ ń ṣe bàbá yín àti ìyá yín ṣe lóòótọ́ sọmọ Yorùbá ni wọ́n. Kí sì ni tí ẹ̀yin náà tẹ ní láti fìran Yorùbá lọ́wọ́? Kì í ṣe lè tẹ́ forúkọlẹ̀ tán tẹ́ mọ̀ tí ọ̀rọ̀ olóṣèlú kò sí ńbẹ̀. Ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ àlejò. Ẹ̀yin wa tí ẹ̀ ń wò wá, màá ròyìn pé kí ẹ bá wa ṣètò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ sì ń bá wa fi kọ́mẹ̀ntì ránṣẹ́, òun náà ni à ń rí tí a sì ń kà yín. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ kí ẹ fi àsìkò yìí kí n fi sáré wo àwọn kọ́mẹ̀ntì wa. Ẹ má bínú torí pé ó yẹ ká tó kí àwọn ará mi náà pé wọ́n ṣe gan-an ni. Bí a ò ní lè dárúkọ gbogbo ẹ̀yin tí ẹ mẹ́sẹ̀jì wa lónìí, ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ látòrí Asik Sikiru. Ẹ ṣé púpọ̀. Jésù nìkan lọ́ba, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Waris Jainab, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín gan. Adébísínà Àbáyọ̀mí, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá fẹ́ràn Yoruba World Media. Ọláníkẹ́ Ọláwọyè, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Akínmọ̀lú Akínṣòbọ̀, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ tiyín náà. Kabiru Bali, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Wàsíù jẹ́ náà lẹ́ẹ̀kan sí, ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa fi ohùn ránṣẹ́. Elédùmarè yóò wá pẹ̀lú. A sì rí gbogbo mẹ́sẹ̀jì tí ẹ fi ránṣẹ́. Àmọ́ ọ̀dọ́ ni yín, ó yẹ kẹ́yin náà kẹ́ lè béèrè kan lọ́wọ́ àlejò wa lónìí. Kí ni tí ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọ̀dọ́, kí ni èròǹgbà yín, kí ni ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ àwọn àlejò wa, bóyá wọ́n lè dáhùn. Látàrí bí ẹ̀yin tí ẹ ń wò wá nílé, ẹ̀yin náà bá wa fi ìbéèrè, ẹ bá wa fi ránṣẹ́. Ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ àlejò wa. Ǹjẹ́ tá bá kàn tẹ̀ rí ọ̀dọ́ eléyìí tí wọ́n fẹ́ kàn sí fún ìbéèrè kan tàbí òmíì, ọ̀nà wo ni wọ́n gbà lè kàn sí yálà youth in diaspora leader tàbí youth in home based leader? Báwo ni wọ́n ṣe lè get in touch pẹ̀lú yín? Tá bá rí ọ̀dọ́ tó wò pé ẹgbẹ́ tí wọ́n dá kalẹ̀ yìí ó wu èmi náà kí n darapọ̀ mọ́, ó wu èmi náà kí n lo tọ́nà ọba fún mi fún ìran Yorùbá, báwo ni wọ́n ṣe darapọ̀ mọ́ yín? Ẹ ṣé gan ni olóòtú. Láti gẹ́ẹ̀tì mi kì í ṣe kan tó le. I think my number is always everywhere all the time. So
Màmá kọ́ bẹ̀ láti ọ̀dọ̀ òun my colleague, my brother tó wà ní ilé. That is I'm talking in respect of a comrade Omeyo. So tẹ́ bá fẹ́ reach wọn, àwọn ló wà ní ilé. So any youth tó bá ní interest láti join any program nílé, ẹ lè reach comrade Omeyo. I think 070 371 73355. That is a number comrade Omeyo nìyẹn. And tó bá fẹ́ darapọ̀ mọ́ wa, I will take it again. It's 070 371 73355. That is a comrade Omeyo, home-based youth leader. Then, and to have a get me, Prophet Ayodele Ologunloluwa, +1 803 846 1116. I will repeat it again. +1 803 846 1116. That is a Prophet Ayodele. I'm the youth leader in all the diaspora. So, Esheganolotun. Ẹ ṣe jẹ́ sáré bí lèrè ìbéèrè kan yìí kí n tó pe àwọn àlẹ́ màmá mi àtàbá mi náà tí wọ́n ń bẹnu lé bóyá àwọn náà ní ìbéèrè méjì tí wọ́n fẹ́ bí lé ọ̀rọ̀ youth tẹ́ mẹ́nubà yìí. Kí ni àmọ̀ràn yín fún àwọn youth tí wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ tẹ́ dá kalẹ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní náà ni ẹ ti là kalẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ youth míì ni ò ti darapọ̀ mọ́. Kí lámọ̀ràn yín? Ẹ̀kíní. Ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ youth míì ló lè mọ́ ní àǹfààní àti wà lórí afẹ́fẹ́. Ọ̀nà wo gan lẹ fẹ́ gbà láti lè reach out sí àwọn youth tó wà ní ẹsẹ̀ kùkú? Ìbéèrè méjèèjì bẹ́ẹ̀ bá mi dáhùn yẹn. Ẹ ṣé gan ni olótùú. Ìbéèrè àkọ́kọ́ yẹn, ẹni kí lẹ pé ìbéèrè àkọ́kọ́ yẹn ṣe máa bá mi repeat again. Mo ní kí ni àmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ tí wọn ò tí darapọ̀ mọ́ yín? Kí lámọ̀ràn yín fún wa? Yeah, àwọn ọ̀dọ́ tí ò tí darapọ̀ mọ́ wa, a fi àkókò yìí, a fi ń sọ fún gbogbo yín pé iyán ti di àtúgún, ọbẹ̀ ti di àtúnṣe. Ṣẹ́rí, ẹ jẹ́ sọ kíní kan fún wa, ẹ̀yin ọ̀dọ́. Kò sí olóṣèlú kankan tó ní pláàni fún yín, ẹ̀yin lẹ máa jára yín gbà. Jí má sùn. Bí orin brọ́dà mi Àgàgà, Yorùbá ẹ ti ń sùn, Yorùbá ẹ jí ẹ má sùn. Ẹ̀yin ọ̀dọ́ ẹ jí ẹ má sùn. Enough of all this. Tí so-called rulers, they are not a leaders, because leaders live by good example. But all these people we have on the ground, they are not a leader, they are rulers. So àkókò ti tó fún ẹ̀yin ọ̀dọ́ láti jí kẹ́ má sùn, kẹ́ kúrò ní ojú oorun yín, ẹ dìde, ẹ mú ọjọ́ ọ̀la ara yín. Take your future by yourself. Nobody will handle your future for you. Nobody will care for your future for you. Nobody will plan for your future for you. You need to care for your future. You need to get up from your victim, and you need to work on your future by yourself. And that is how you can get it by yourself. Nobody will get it for you. You need to get it by yourself. So, ẹ dìde, ẹ darapọ̀ mọ́ Yorùbá Nation. Yorùbá Nation nìkan ni ó ní ọ̀nà. That is the Bíbélì sọ pé èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè dé ọ̀dọ̀ bàbá mi kó ṣe nípasẹ̀ mi. That is the only the truth and the life. So the only solution now is gbogbo wa ká dìde, ká jí ká má sùn mọ́, kí àwọn ọ̀dọ́ dìde. It is time. Yorùbá Nation is the only solution to all this problem now. So láì sí Yorùbá Nation, kò sí orílẹ̀-èdè, kò sí ọjọ́ ọ̀la, kò sí anything kankan. So we need to work on our push-up. Gẹ́gẹ́ bí ọ̀dọ́, àkókò ti tó láti jí, láti dìde fún wa, láti jẹ́ kí gbogbo nǹkan tá a ṣe kó mú wa. And then, bí wọ́n ṣe lè reach àwọn èèyàn wa ní ẹsẹ̀ kùkú, òun ni àwọn èèyàn wa tó wà ní ilé. Àwọn èèyàn wa tó wà ní ilé, àwọn yẹn nìkan náà ni wọ́n lè reach. Àwọn ẹ̀ ló ń ṣe underground work, àwọn home base wa. When we are talking about our home base, ta ní ilé, a ní àwọn èèyàn ní dáadáa, like irú Omeyo tó jẹ́ youth leader ní ilé. Àwọn èèyàn lè reach wọn because ó ní opportunity láti reach àwọn èèyàn tó wà ní ilé. He has opportunity to go to Ekiti. He has opportunity to go Ondo.
He has opportunity to go to Ibadan, to go to, that is what Tafije, méjì, Tafije méjì nìyẹn. Ní, like, take for example now, ní ilé ìsìn, tó bá ní anybody tó bá fẹ́, tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ ní ilé ìsìn, because ẹnì kò kì í jẹ́ àwàdé, that is just the division of the labour. Ẹnì kò kì í jẹ́ àwàdé, tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ ní Ogun State ìsìn, Omiyo can rush down there. Láti ẹ̀kíní, láti ṣẹṣẹ́ akọni. Tó wá ní tí bá ṣẹlẹ̀ ní Oyè Ìbàdàn sìn, ẹ lè pè mí tó wà ní diaspora kí n máa sábà Ìbàdàn. But there's another person there that can get there immediately. Tell they get attention. To my gudugudu méje àti yàyà mẹ́fà. Now, tell it to ṣẹlẹ̀ ní Qatar, tàbí tí bá ṣẹlẹ̀ ní Canada, tàbí tí bá ṣẹlẹ̀ America, tàbí London sí, Omiyo cannot go, but I can go. Anyway, question you balance the one ara wọn ni. So in diaspora, I'm the youth leader in all the diaspora. Why the Omiyo is the youth leader in the whole place. So we work together, we do things together. Everything we are doing together. So àwọn èèyàn lè reach wọn ní ilé ní kíákíá, and yàtọ̀ sí orí social media àti pé nọ́mbà wọn síta, èèyàn tó bá fẹ́ pè wọn, tó bá fẹ́ rí wọn, tó bá ní nǹkan tó fẹ́ bá wọn sọ, they can reach him at any time. And tó wà ní diaspora, tó bá fẹ́ reach me, they can reach me as well. Àwọn tó bá lè reach Omiyo, tó bá lè reach me, I can link them to àwọn tó bá wà ní tó pé nǹkan tó ń bá mi sọ àbí nǹkan tó wà nílẹ̀ if the attention is needed back home, then I will refer them back to ẹni tó bá wà ní. Bóyá ẹni tó bá dẹ̀ reach him, brother mi Omiyo náà, bóyá nǹkan tí ẹni yẹn sọ is something that need attention in diaspora, then he will also reach me. We work together, we are inside ourselves. So ìyẹn ó rọrùn. So ìnà tí wọ́n lè gbà láti fi reach gbogbo wa nìyẹn, and we are all working in the same page. Thank you, Olótù. So ìbéèrè lẹ́ẹ̀kejì ó ní wípé ṣé ẹ ti dáhùn ní ètò papọ̀ ní àbí kẹlẹ̀ sì dáhùn ẹ̀. Ẹ sọ̀rọ̀ nípa tí a lè fún àwọn tá a lè gba àwọn ọ̀dọ́, which I answered. And the second question is, báwo náà ṣe lè reach àwọn èèyàn wa? Bẹ́ẹ̀ ni ẹ ti dáhùn ẹ̀. Ẹ jẹ́ tún bí ní ìbéèrè kan sí. Yes, sir. Yorùbá Nation Youth, àwọn ibi mélòó òní branch yẹn ti wà, àbí ṣé ilé àti UK lọ́dọ̀ yín bẹ́ẹ̀ náà ni àwọn òní branch yẹn ti wà tẹ́ tún ti ní ẹ̀ka sí? Eléyìí yóò jẹ́ kí àwọn tó bá ń bẹ ní ẹsẹ̀ kùkú tàbí àwọn tó wà ní ẹ̀ka kọ̀ọ̀kan kí wọ́n lè join. Mo sì rò pé ó lè má ṣe alẹ́ yìí lágbára Ọlọ́run, bóyá títí ọ̀sẹ̀ kan tàbí ká tún wọjọ́ míì. Ẹ ti gbọ́dọ̀ àwọn tí wọ́n wà ní, tó bá pẹ́ lóòótọ́ lẹ bá ti ní ẹ̀ka sí àwọn ìlú míì yàtọ̀ sí ilẹ̀ Yorùbá àti US tẹ̀yìn wà ń bẹ àwọn, bóyá ẹni sí Qatar ni, ẹni sí Oman, ẹni sí bẹ́ẹ̀. A fẹ́ àwọn tí wọ́n wà ń bẹ tí wọ́n jẹ́ leaders wọn, a fẹ́ kí ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ bí wọ́n ṣe lè reach wọn. Ẹlòmíì náà ẹlòmíì tó yẹ pé tòsí ló wà, tọ́nà òjìn tó wà ní Saudi Arabia, tó wò pé òun nífẹ̀ẹ́ sí Yorùbá Nation Youth yìí, ó wò pé tó bá wà nítòsí ọwọ́ ọ̀run, tó bá wà ní tí a bá ní àkójọpọ̀ ẹ̀ ní Saudi Arabia, yóò ṣe rọrùn fún láti lè communicate. So Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣé gan-an Olótù. Àwọn ibi tí a ti ní ẹ̀ka sí ó wà dáadáa. Ṣé rí Yorùbá Nation Youth, òun ni àkójọpọ̀ gbogbo all the struggle of Yorùbá Nation is àkójọpọ̀ gbogbo all the Yorùbá Nation. Now àwọn ibi tí a dẹ̀ ti ní ẹ̀ka sí, mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ní orílẹ̀-èdè Qatar, a ní representative ní Qatar. Ní orílẹ̀-èdè Qatar, that is a ní representative ní Qatar, acting representatives in Qatar. That is own brother wa Nagod Oladipo is our acting representative in Qatar. Then also ní orílẹ̀-èdè Dubai, UAE, a ní ohun ọ̀gá wa comrade Omoboriowo, a ní wọn náà ní United Arab Emirates. Bákan náà ni a ní Mr. Abiola ní orílẹ̀-èdè Benin Republic. Then a dẹ̀ tún ní àwọn èèyàn kọ̀ọ̀kan náà ní àwọn orílẹ̀-èdè tó kù. We as irú Kuwait ń sìn, a ní èèyàn kan náà ní àti ní representative náà ní Kuwait. And àwọn orílẹ̀-èdè tó kù, a sì ń wá àwọn èèyàn láti jẹ́ representative wa ní àwọn orílẹ̀-èdè tó kù.
àwọn tí ẹ̀yin èèyàn wa, ẹ̀yin brọ́dà mi àti ẹ̀yin mọ́mì wa, tí ẹ bá mọ̀ wípé ẹ ní lóòótọ́ ẹ ní ìfẹ́ ilẹ̀ bàbá yín, ẹ dẹ̀ ní ìfẹ́ ìran yìí, pé ẹ ò fẹ́ kí ìran Yorùbá ẹ ò fẹ́ kó parun, ẹ ò dẹ̀ fẹ́ kí orílẹ̀-èdè yìí ẹ ò fẹ́ kó di ohun ìtàn ní ọjọ́ ọ̀la, tí ẹ ní ọkàn láti darapọ̀ mọ́ wa, you are all welcome. A sì ń wá àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè tó kù láti jẹ́ àwọn acting representative wa, because we are working in a big large form láti mọ̀ pé I make sure pé I bring gbogbo àwọn ọ̀dọ́ papọ̀ nínú ìṣọ̀kan kan, and it's going to be a globe ní gbogbo àgbáyé tí a máa jẹ́ kí gbogbo èèyàn kó mọ what the youth are standing for. And also pàápàá ní àìpẹ́ láì jìnnà yìí, à ń ní ètò kan tá a tún máa gbé jáde tó máa ní agbára gan, tó máa jẹ́ ní orílẹ̀-èdè United Kingdom tá a máa ṣe, tí gbogbo ọ̀dọ́ tún máa wà sẹ́ńbù ń bẹ̀. A máa ṣe nílẹ̀ káàrọ̀ òjire, àtúnṣe náà ní orílẹ̀-èdè UK, a máa tún ní orílẹ̀-èdè America, àwa lọ end sí orílẹ̀-èdè Germany pẹ̀lú gọlọ. We are working on a lot of programs, we have a lot of projects we are working on as a youth now. So abẹ́yìn ẹ̀yin tẹ́ bá a ní Mr. Taiwo náà, a ní orílẹ̀-èdè Germany náà, then a ní brother wa kan náà ní orílẹ̀-èdè Australia. So but ní gbogbo orílẹ̀-èdè tó kù, ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ ready láti jẹ́ aṣojú àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè tó kù, ẹ pè mí sí nọ́mbà mi +1 803 846 1116. I repeat again, +1 803 846 1116. À ń bẹ̀ yín, adẹ̀rọ̀ yìí tó wáyé pé lóòótọ́ àgbájọwọ́ báyìí lájọ fi ń sọ̀yà. We working as a team and we want all the youth láti dìde, láti mọ̀ pé this is our own cause, láti ṣe kíni, láti take on by ourselves, and we need to work on it now, either now or never. Tabati lè lose by òótọ́ nìyẹn. So, and we are not going to lose it now. We're ready to fight to the any length, to the any cost. We are ready. We are not going back. And kò dẹ̀ sí intimidation kankan, no any ìbẹ̀rù, no any intimidation kankan, Nigeria government kankan, kò sí kankan tẹ́ anybody take anybody ṣe. We stand on our fundamental rights under the United Nations law. A ò kì í ṣe oníjàgídíjàgan. Of recent, look at the statement that this man painted out last year. We pay Yoruba nation that they are threatening to Nigerian government or something like that. Ìyẹn tí ó ti sùn, ọpọlọ ti Yorùbá, kò mọ nǹkan tó ń sọ. He doesn't know what he's talking about because he doesn't know the meaning of that statement. Kí lẹ sọ? Mo lọ́pọlọ yẹn ti dàrú níṣẹ́. He doesn't know the content is coming out from it. He doesn't know the content is coming out from his mouth. When we are talking about the threatening, it seems like he doesn't go to school to study what the threatening means. He doesn't understand that English. He doesn't understand it. And so bó ṣe jẹ́ nìyẹn, ẹ ṣé gan ni olóòtú. Ẹ ṣe jẹ́ kí n wo bóyá àwọn bá mi àti àwọn ọmọ mi tán wà lẹ́nà ní ìbéèrè tán fẹ́ bí kó tó di pé àwọn kásẹ̀ tòtò nílẹ̀. Ẹ jẹ́ kí n lọ sí ẹ dákun ẹ jọ̀ọ́ yín tí torí àwọn tó wà nílé wa lónìí. Màmá wa Ọbásanjọ́ ǹjẹ́ ní ìbéèrè tí ẹ fẹ́ bi àlejò wa. Prince Obat ṣẹ́yìn náà ṣe ní ìbéèrè akaramagbo torí pé ọ̀rọ̀ ọ̀dọ́ ni òun ló jẹ́ kí n pè yín. Ṣẹ́yìn náà ṣe ní ìbéèrè. Dr. Sabi ṣe ní ìbéèrè. Yàgbó yájú ọkùnrin ogun òun náà lè kàn sí òun náà ara àwọn ọ̀dọ́ ń dà ní ilé náà ni. Tí a bá rẹ́ni tó ní ìbéèrè ẹ dákun fẹ́ kẹ́ bi àlejò wa léèrè ìbéèrè, àmọ́ tí ò bá sí bóyá kí a máa mú ètò ní ká máa mú wá sí ìdánudúró. Ẹ ṣé púpọ̀. Ṣé màmá Ọbásanjọ́ ṣe wọ́n ń sọ̀rọ̀ ni? Bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ ni o. Ok, ó yá ẹ tẹ̀síwájú mà. Mo kí àlejò wa pé ẹ kú iṣẹ́ ìlú, ní agbára Ọlọ́run ẹ ṣe àṣeyọrí. Nígbà tí àsìkò náà bá tó láti tà sí àlẹ̀ Yorùbá, a ò ní fẹnikẹ́ni nínú yín ṣàwátì. Lórúkọ Jésù. Ìbéèrè tèmi fẹ́ bi yín léèrè ni pé lórí nǹkan tẹ́ ẹ sọ pé wọ́n fẹ́ ṣe ní February 10 yẹn, ṣé ẹni ọ̀dọ́ tí a mọ̀ pé kì í ṣe gbogbo àwọn ọ̀dọ́ wa ló darapọ̀ mọ́ Yorùbá nation tí wọ́n ń bá wa ṣe, àwọn kan wà tí wọ́n sì wà lẹ́yìn agbo,
ṣé gbogbo ọmọ Yorùbá tó bá ti jẹ́ ọ̀dọ́ ló láǹfààní láti darapọ̀ mọ́ nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn, àbí ìdá àwọn ọ̀dọ́ tó bá wà nínú Yorùbá nation nìkan ṣoṣo ni wọ́n láǹfààní sí? Ìbéèrè mi nìyẹn sà. Ẹ ṣé pọ̀ sà. Ẹ ṣé gan ni ìyá mi. Fún ìbéèrè tẹ́ béèrè, ìbéèrè tó ní tó make sense gidi ni. Lákọ̀ọ́kọ́, gbogbo àwọn ọ̀dọ́ pátápátá àtẹlẹ́ tó wà ní Yorùbá nation o, àtẹlẹ́ tó sì ní Yorùbá nation o, everybody ló ní ẹ̀tọ́ láti darapọ̀ mọ́ ètò tá à ń ṣe. Torí ètò tá à ń ṣe yìí, a ò ṣe fún àwọn tó wà nínú Yorùbá nation nìkan, à ń ṣe fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire. À ń ṣe fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá ló ní ẹ̀tọ́ sí. And I believe pé these are the way láti jẹ́ kí a mọ database everybody wa